níṣe ni ariwo ló máa sọ tí ọ̀rọ̀ náà tó sì di ìbínú gidigidi látọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà lórí nǹkan tí ọlọ́lá jùlọ olórí oko káfàtà lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó ṣe lọ́sẹ̀ tó kọjá lẹ́yìn ìpànìyàn àti ìṣekúpani tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara tó sì jẹ́ pé bí àwọn èèyàn kan bó ṣe ń sọ̀pọ̀ ọ̀rọ̀ sí bàbá náà ìlà rí àwọn kan tí wọ́n ń gbèjà pé kò sí nǹkan tí ó burú tó ṣe àti pé ṣé Tinubu yóò wá padà parẹ́ ni àbí òun ni yóò kó ìbọn tí ó gba ìpínlẹ̀ Kwara lọ lẹ́yìn ìgbà tó ti pa àwọn sójà láṣẹ láti lọ kojú àwọn afẹ̀míṣòfò tó ṣiṣẹ́ ibi náà. Ǹjẹ́ kí ni Tinubu ṣe tó di ariwo tó di pé wọ́n tún ti ń fà lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí? Ó mà ní bó ṣe lọ síbi ayẹyẹ ìgbéyàwó àwọn ọmọ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tí mínísítà kékeré fọ́rọ̀ ààbò ìlú èèyàn Minister of State for Defence Alhaji Bello Matawalle tí ó ṣe ayẹyẹ ìgbéyàwó fọ́mọ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá ìyẹn ọjọ́ kẹfà nínú oṣù kejì ọdún tá a wà yìí the 6th of February 2026 lásìkò tí wọ́n sì ń ṣọ̀fọ̀ ikú òbítíbitì èèyàn táwọn afẹ̀míṣòfò tó pa ní ìpínlẹ̀ Kwara. Ẹ rántí pé lọ́jọ́ Ṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí ó kọjá ìyẹn ọjọ́ kẹta nínú oṣù kejì ọdún yìí the 3rd of February 2026 ní làwọn afẹ̀míṣòfò náà ya wọ ìlú kan tí wọ́n ń pè ní ìlú Woro ní ìjọba ìbílẹ̀ Kayama ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì fẹ̀mí àwọn èèyàn tó lé ní igba over 200 people tí wọ́n fi ẹ̀mí wọn ṣòfò yàtọ̀ sí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n jí wọnú igbó lọ tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn tó farapa ni wọ́n sì ń gba ìtọ́jú nílé ìwòsàn dàsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí. ṣá o lẹ́yìn ọjọ́ bíi mẹ́ta ìṣẹ̀lẹ̀ náà ìní ọmọ Matawalle mẹ́wàá ni wọ́n ṣayẹyẹ ìgbéyàwó iná mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Àbújá National Mosque iná sì ti ṣe àríyá náà níbi tí ààrẹ Bọ́lá Tinubu tó ti ṣe bàbá ìyàwó àti bàbá ọkọ fún àwọn ọmọ Bello Matawalle pẹ̀lú bí ayẹyẹ náà bó ṣe wá ní ládùn tó lárinrin tí ọ̀pọ̀ àwọn gómìnà tí ó tó wá tí wọ́n ń ṣe àríyá tí wọ́n ń rẹ́rìn síra wọn. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ni ló bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé gẹ́gẹ́ bí bàbá gbogbo ọmọ Nàìjíríà kò yẹ kí ó máa ṣe ayẹyẹ àti àríyá bẹ́ẹ̀ lásìkò yìí. Wọ́n ní ó yẹ kó wà nínú ilé kó kárí sọ ni tàbí kó ti wà ní ìpínlẹ̀ Kwara láti lọ mójútó ohun tó ń ṣẹlẹ̀ láti bá àwọn èèyàn náà àti láti tó bá wọn kẹ́dùn. Ṣùgbọ́n o a rí àwọn kan tó yarí pé irọ́ ni o kò sí ní tó jọ bẹ́ẹ̀ kò sí nǹkan láburú tí Tinubu ṣe. Wọ́n ní ṣé wọ́n fẹ́ kí bàbá náà kó gbé ìbọn fún rẹ̀ kó lọ fojú àwọn afẹ̀míṣòfò fún rẹ̀ ni. Wọ́n ní lẹ́yìn ìgbà tó ti pé àwọn sójà tó ti kó wọn lọ sí Kwara tó ní kó lọ kojú àwọn afẹ̀míṣòfò wọ́n ní kí ni nǹkan tí wọ́n tó fẹ́ kí Tinubu kó ṣe. ṣá o àwọn ọmọ mẹ́wàá tí ó jẹ́ ọmọ Matawalle tó ṣègbéyàwó àwọn ni àwọn ọmọbìnrin tí wọ́n jẹ́ Mariam, Sophia, Farida, Nana Firdaus àti Aisha. Àwọn ọmọkùnrin márùn-ún tí wọ́n ṣègbéyàwó papọ̀ ní Ibrahim, Abdul Jalal, Suraju, Bello àti Fahad.